Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ ń ọ̀rẹ́ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbé option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, L àti L táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́. Mate ìlú yìí kò lè work. Èmi ò mọ tá a bá fẹ́ survive ìyá mi ṣe rí Tinubu nǹkan tẹ́mi sọ pé bàbá yẹn kò ó kàn ń ṣe èmi ò mọ àwọn tó ń support nǹkan tó ń ṣe. 1 minute more sir kí bàbá tó wà. ṣe rí èmi ò mọ àwọn tó ń support nǹkan tó ń ṣe èmi ò mọ nǹkan tó ń support nǹkan tó yẹ kó ṣe state police tó náà fẹ́ ṣe ó yẹ kó ṣe right away. Báwo ló ṣe lè invite Turkey wá? Ṣé o fẹ́ jẹ́ kí àwọn ìlú mi kan ní military base ìlú ẹ̀ kò ṣe kó go to Congress? Báwo ló ṣe lè approve yẹn? But tó máa ń sọ nǹkan míì wá ní kò lè ṣeé ṣe ó gbọ́dọ̀ gba approval. But nǹkan tó bá ṣe tó bá yẹ kó kan ilẹ̀ Yorùbá wọ́n máa ní yẹn kò lè ṣeé ṣe ó gbọ́dọ̀ gba approval. But ó ní invite military wá sílẹ̀ Yorùbá. Nigerian military. Gúnmi ní ibẹ̀ láti lè rí kinní ni. Kíni Gúnmi? Nigerian military ti wà compromise. Ó ní láti regionalize military. Who is Gúnmi? Alọ gbé ẹran bá ológbò. Ó ní láti yẹ́rí ìyá wa. Ó ní láti regionalize military regime ní Nàìjíríà. Ẹ ṣeun gẹ́gẹ́ kí provost bá gbóhùn sókè. Ẹ ṣe wo provost bá gbóhùn sókè. Ifá ẹ̀ ṣì wà lórí show. Ẹ ṣe ìyá mi. Ẹ ṣe pẹ́lá tààrọ̀. I'm so sorry sir. No, it's okay. Ọmọlé ni mí náà mi ń ṣarata. Thank you sir. Mo fẹ́ clarify nǹkan mẹ́rin. First of all, as of April 2026, President Bola Ahmed Tinubu has not given permission for Turkey to establish foreign military base in Nigeria. But the Nigeria and Turkey has signed agreements, civilian defense to train Nigerian military. Foreign military base, ó yàtọ̀ sí training facility. Tí ẹ bá ti fúnyàn ní automatic pé kó wá base ìlú yín, ó máa ti ìlú yín máa launch attack sí other country. So wọn ní military base. But one sign agreement. Military training facility. Yes, facility. Ó yàtọ̀ sí military base. Foreign military base. Ó yàtọ̀ síra wọn. Àwọn èèyàn gbé síra wọn. Facility, training facility. Facility ni sẹ́ àwọn èèyàn gbé síra wọn ni. So it's not a military base. Wọn ní right àti wá base sí ọ̀dọ̀ abọ̀. Tí nígbà tí bàbá fẹ́ ṣubú tó lọ yẹn, ó sign agreement yẹn ni mò ń sọ lórí ètò pé it's a shame, it's a disgrace. Kan sọ pé kí military àwọn Turkey kan wá train àwọn tó sponsor agbésùnmọ̀mí kan tó wá train àwọn. God bless you ma. Tí mo ń sọ ọdọ pé Nigerian military ti wà compromise àwọn Fúlàní agbésùnmọ̀mí náà wà ń bẹ̀. This is same Nigerian military. Wọ́n ṣe pé American military. America máa pa wọ́n so wọ́n dẹ̀ fẹ́ kàn pa wọ́n. One at America àti all these people we know èmi tí mo bá yín sọ̀rọ̀ I was the first batch that train Gambian soldier, I train Liberian soldier, I train Sierra Leone soldier. So it's a disgrace pé àwọn wọ̀nyẹn ń bọ̀ wá ìyẹn lọ bẹ́ẹ̀. Number 2, ṣe rí ọ̀rọ̀ pé president fẹ́ gbé security ìlú kan fún individual is a shame. One, níbo ni nígbà tó bá sọ pé ẹ gbé security nígbà ìyá mi farabalẹ̀ kẹ́ gbọ́ o ẹlẹ́gbẹ́ fún individual. One, ẹ máa train ni wọ́n bá ṣe ń yìnbọn ẹ mọ̀ túmọ̀ security ni. Nígbà tẹ́ dá Àmọ̀tẹ́kùn lẹ̀, bàbá yìí ló sọ pé kí Àmọ̀tẹ́kùn má wá ṣèkọ́ àwọn ní neighborhood watch. Ṣọ́rọ̀ mi ti ẹ̀yìn èyí tá à ń pariwo pé a fẹ́ gbé mi ò rò pé bóyá àwọn ọmọ tán sọ pé ẹ fẹ́ gbé security lé ọwọ́ individual. Bóyá kò yí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ iṣẹ́ ẹ̀ láti wà lẹ́nu ẹ̀ for 33 years. Ẹ fẹ́ gbé lé ọwọ́ individual, ẹ fẹ́ gbé lé ọwọ́ Sunday Igboho. Do you know what it means to train people? Tẹ́ bá ti ń gádà àwọn èèyàn tẹ́ kàn ń gbébọn lé wọn lọ́wọ́, á wá dàbí n tó ṣẹlẹ̀ ní Liberia and Sierra Leone. They become rebel. They are not a trained soldier man. They become rebel. Ngba ilé máa rí òun náà máa lọ máa gbébọn fi ṣoríṣiríṣi káàkiri. If we were to tackle the security, ká tiẹ̀ sọ pé the army personnel pé wọn ò tó, then strengthen the Àmọ̀tẹ́kùn, equip them. Most of these people, this forest guard, train them. Are they not individual? No. Forest guard are not individual, man.
Even Sunday Igboho has his own security. No, kò ní right àti right security mà, kò ní right. Okay, àwọn Àmọ̀tẹ́kùn how do they báwo ni wọ́n ṣe come? Àmọ̀tẹ́kùn is something within the western region. I mean, southwest. Organization. They are all No, Yorùbá ẹ farabalẹ̀ jẹ́. No, I don't understand. I'm just asking. Ẹ jẹ́ fún yín in terms of military. Ẹ jẹ́ kí n fún yín in terms of military experts ma. That's why they call me provost. Àwọn military ti gba page lọ́wọ́ mi o. So ṣé nǹkan tí mò ń sọ fún yín mà, tí a bá ń sọ pé Tinubu fẹ́ gbé security Yorùbá, ó fẹ́ gbé lọ́wọ́ Ìgbòho, ẹ wò kí ni Ìgbòho fẹ́ ṣe, ẹ fẹ́ kó bọn lé lọ́wọ́. A wá gádà àwọn táàtù kọ̀ọ̀kan, ṣó ti yé yín. So nǹkan tí mo sọ fún yín pé èyí táwọn fẹ́ ṣe yẹn. Àsárídòkunbọ̀ bí kíní ṣe fún nìyẹn o, tó yẹ jẹ́ pé àwọn Fúlàní herdsmen sì wọn ò lè wọ̀dọ̀ wọn. Hold on, my ẹni sùúrù o, tó ń bolo àti tó ń bolo, ẹni sùúrù sà. Bolo Àsárídòkunbọ̀, yes. Tó ń bolo, ẹni sùúrù sà. Then dirty water general Asabuja yàtọ̀ sí Àsárídòkunbọ̀ o. Bí wọ́n ṣe fún wọn nìyẹn o, tó jẹ́ wípé ìlú wọn nísìn àwọn Fúlàní pàyànpàyàn ò lè lọ sí wọn ò lè lé wọn kúrò níbo yẹ lé wọn kúrò ní Kwara State o. Hold on ma, ṣé mi ṣe yín ẹni sùúrù. Sherry Àsárídòkunbọ̀ gbọ́n tẹ́ ń sọ yìí, they all defend their oil. Oil náà ń jà fún, náà fi ń defend gbogbo bẹ̀yẹn. Ẹ mọ̀ pé ìlú wọn ni epo ti jáde. So àwa ò ní nǹkan kan tá lè defend gold tó wà ní ìbákan. Ẹ̀kan tákù mi. Ọ̀dọ̀ ẹ̀yẹ kí mo fún yín ní 3 minutes, mi ní sọ̀rọ̀ kan 3 minutes. 3 minutes náà lè ń sọ. Sherry ní Southwest. 3 minutes start now, we not say anything. Southwest wa a ní gbogbo nǹkan àlùmọ́nì. Àwọn ará bí ìwọ̀bẹ̀ lóòótọ́. But in tí mò ń sọ, within the Southwest, wọ́n ti create Àmọ̀tẹ́kùn. But Àmọ̀tẹ́kùn tán create yìí, wọn ò jẹ́ kán function. Ṣakabùlà náà gbélé wọn lọ́wọ́, igi náà gbélé wọn lọ́wọ́. Meanwhile, àwọn deadly Boko Haram, wọn terrorists yìí, wọ́n gbé deadly weapon. Báwo náà ṣe rí? Ẹ bá wa sọ Yorùbá, ẹ má bá wa kọ̀ọ̀kan ìjọ, ẹ má bínú mọ́. Ohun tí mò ń try àti ṣàlàyé ni pé Sherry ìtàn sọ pé wọ́n fẹ́ gbélé ọwọ́ individual yìí. Tá bá sọ pé ẹ gbé security Yorùbá, ẹ gbé sí ọwọ́ individual, gbé Sunday Igboho. Sunday Igboho ó máa gádà àwọn èèyàn. Àwọn tó fẹ́ gádà ẹ sọ mélòó ni wọ́n ẹ máa kó bọn lé wọn lọ́wọ́. Then àwọn Àmọ̀tẹ́kùn tán fún wọn ní you just call them tout now. So most of àwọn tó wà bẹ́ẹ̀ táàtù ni wọ́n máa gáràjì ni wọ́n máa ní ẹja sọ tọrọ. Okay. So àwọn tí èmi ń sọ yìí mọ̀, àwọn Àmọ̀tẹ́kùn tèmi ń sọ yìí, they have a basic training. Wọ́n dàbí àwọn civil defence ni. Irú àwọn civil defence náà wọ́n wà. Tó bá tiẹ̀ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ̀, ẹjọ́ àwọn wo náà fẹ́ kó wá? Àwọn wo náà fẹ́ gbébọn yìí lé lọ́wọ́? Ǹjẹ́ àwọn arábí ní basic military training? Kàn lè gbébọn dání mọ̀. Who is going to train them? Ó dàbí ìgbà táwọn tọ́kì tá à ń bọ̀ yìí. When you say you want to hand over security, ẹ fẹ́ kó bọn lé wọn lọ́wọ́ mọ̀. Bàbá wa provost. Ẹ jẹ́ ń sọ̀rọ̀ mi ẹjọ́. Sherry, no, mo fẹ́ béèrè question lọ́wọ́ yín. Ẹ jẹ́ ń parí náà kẹ́ tó béèrè ẹjọ́. Tẹ́ bá target mi ní jẹ́ kí n sọ ẹ kàn yín target almost 1 hour mo fi wà níbi tí mi sọ̀rọ̀. Please. Ṣọ́run ti yín. Ẹ lè Ìgbòho kò bí anybody fans kò matter. Àwa jọ jà fún Yorùbá nation ni. So nǹkan tí mò ń sọ fún yín ni pé àwọn tó yẹ kán ṣe kán equip the main security in the state. If you are to fún àwọn èèyàn ẹ fún wọn ní basic military training tó jẹ́ pé tán bá wọgbó ti àwọn ará bí wọ́n á lè jà. Rather than tán bá jẹ́ yín àwọn tí ẹ fẹ́ recruit yìí ẹ recruit wọn as a forest guard, ẹ give wọn basic military training láti conquer àwọn ará bí ẹ kàn kó àwọn èèyàn jọ ẹ kàn kó bọn lé wọn lọ́wọ́ ẹni ká máa lọ. What do you know about that? At the end of the day àwọn ará bí máa di rebel, they will misuse the gun. N tó fa Boko Haram tá à ń rí lè ní náà nìyẹn. N tí mò ń try àti sọ a kàn sọ pé wọ́n fẹ́ gbé security fẹ́yàn kan, wọ́n fẹ́ gbé security mà tún máa security ni. Security is not a mind kò ń ṣàkàmù tá à ń mú láàárọ̀ kùtù. It takes somebody to be so it takes somebody tó mọ̀ nípa láti train àwọn èèyàn. Ṣọ́rọ̀ mi ti ẹyin Sunday Igboho is not a military. Kò mọ anything pa military. Odò ó ń jà, ó ń try, ó ń lé àwọn agbésùnmọ̀mí kúrò.
but security tá à ń sọ yìí àwọn wo lè fẹ́ kó síbẹ̀ àwọn ọmọ wo ta ló fẹ́ train wọn who is going to give them the basic training báwo náà ṣe fẹ́ ṣe èèyàn kankan wá àwọn ọmọ olè tó jẹ́ pé ẹ̀kan gádà wọn tó jẹ́ pé wọ́n ń ṣe ẹ̀yà gbébọn ìwọ lọ báyìí gbébọn ìwọ lọ báyìí ìyá mi jẹ́ òyìnbá wuyì ẹ máa rí kíní ìtàn bá ṣe ó tún máa padà wá bu wá lọ́wọ́ unless tán bá fún wọn ní basic military kò lè ó lè má ju oṣù mẹ́ta lọ 90 days kan fún wọn báwo lẹ ṣe máa yìn báwo lẹ ṣe máa defense ara yín tán bá ń bọ̀ they need basic military training oṣù mẹ́ta péré wọn ò dandan ká lọ ọdún mẹ́rin ọdún mẹ́fà wọn ò dandan ká lọ ọdún mẹ́jọ but ta ló fẹ́ fún wọn ní basic yẹn kọ́kàn mú yín sí wọn ní ká ẹ gbà bọ́n Yorùbá wuyì wọn ní ká ẹ lọ máa shoot báwo lẹ ṣe fẹ́ ṣe. ok ẹ ṣeun lọ sà yẹ kí n kọ́kọ́ pàtẹ́wọ́ fún yín ṣe rí lọ́wọ́ ọ̀rọ̀ tá ìṣúkọ̀ number one to don't allow for you to call àwọn tí wọ́n dìde tí wọ́n try láti protect ìlú wa ilẹ̀ Yorùbá to call them tout or call them àwọn ọmọ olè kan that is just too harsh of you sir. ẹ bá jẹ́ kí n dìde. ẹni sùn sà àti fún internet sọ̀rọ̀ ẹ lè pè wọ́n ní àwọn ọmọ olè kan ẹ tó ń sùn yẹn dà fẹ́ drop on. ẹ lè pè wọ́n ní àwọn ọmọ olè kan no it is not acceptable on this platform àwọn eléyìí ni wọ́n fi ẹ̀mí wọn kalẹ̀ tí wọ́n dìde pé ọ̀ya mo fẹ́ join àwọn tó ìwé ẹkùn security outfit fẹ́ join ìwé ẹkùn kì í kọ́kọ́ lọ kó àwọn kan àwọn ọmọ líle náà ló máa ń ṣọ̀lú Yorùbá pòwe Yorùbá ló gbọ́n jù wọ́n níjọ́ tó gun le ọmọ líle la máa ń ránṣẹ́ ogun Àmọ̀tẹ́kùn tó jẹ́ pé ní Ọ̀yọ́ tí wọ́n wọlé lọ pa àwọn èèyàn kan tí Oríyọmí Hamzat fúnra rẹ̀ gbé jáde nínú Àmọ̀tẹ́kùn tí wọ́n lọ pààyàn ǹjẹ́ mọ̀ pé àwọn Fúlàní wà ń bẹ̀ wọ́n dárúkọ ọmọ Fúlàní yẹn mo gbé ṣò yẹn bóyá Isa náà porúkọ ẹ̀ tó bá ti ń follow mi á ti rí ṣò yẹn pé mo gbé ó wọlé báyìí ó lọ pa ọmọ ìyá méjì wúmà yẹn bí ọmọ méjì Isa yẹn dẹ̀ wọṣọ Àmọ̀tẹ́kùn ó wà nínú Àmọ̀tẹ́kùn ó dẹ̀ wọlé ó dẹ̀ pa ọmọ ìyá méjèèjì wọ́n dẹ̀ gbé jáde news dẹ̀ gbé wípé wọ́n pa àwọn Fúlàní nínú igbó not until tí àwọn èèyàn jáde tó wá ń sọ èyí tó lọ ra búrẹ́dì àtẹ̀wà wọ́n pa ọmọ ìyálé wọ́n pa ọmọ ìyàwó wọ́n wọlé lọ pa àáké náà fi ń pa wọ́n Àmọ̀tẹ́kùn tẹ́ ń sọ nìyẹn o ẹ lọ́wọ́ wà lórí Oríyọmí Hamzat àáké ni wọ́n fi ń pa ọmọ Yorùbá inú Àmọ̀tẹ́kùn nìyẹn Fúlàní wọ́n dẹ̀ sọ pé Isa yẹn lọ́mọ Fúlàní ni deni ìyá àgbọ̀n ọ̀kan nípa ẹ̀ àgbọ̀ anything kankan ò tẹ̀yìn ẹ̀ jáde wọ́n lọ sórí Oríyọmí Hamzat ìyá kan pariwo ìyá yẹn méjì náà ló bí wọ́n dẹ̀ pa méjèèjì mọ́nú ilé deni nǹkan kan ò pẹ́kẹ́ ò ti díẹ̀ mú ṣé ní ọdún tàwa yìí ni wọ́n yà pé nínú ọdún 2026 yìí ni àbí towards ending of 2025 Isa lórúkọ ọmọ yẹn Àmọ̀tẹ́kùn dẹ̀ ni ọmọ Fúlàní dẹ̀ ni Sunday gbogbo alárí làlẹ́kẹ̀ẹ́ adẹ̀mọ̀kọ́ ọmọ Yorùbá gidi ni ara ìjà lẹ́yìn wà èyí tí mo tẹ́mi ń ṣe yìí jagunjagun lèmi náà wípé mo ti ẹ̀ ń bọ́ta máa lọ síbi iṣẹ́ máa ṣe wàhálà máa dé máa bọ́ta máa fẹ́ jú máa tún máa ranjú tó pé ilẹ̀ mi fẹ́ kó parẹ́ jagunjagun lèmi náà ta ló train èmi láti máa sọ̀rọ̀ yìí ení nìyẹn èkejì àwọn tí Sunday Igboho máa kó pé okay o àwọn tó fẹ́ ṣe Yorùbá tó fẹ́ ṣe security ilẹ̀ Yorùbá ni Sunday Igboho will not go to mechanic village and pick up some mechanics. Sunday Igboho will not go to Donita spare part and pick up those boys there. He will not go to Mọ́ṣáláṣí Jímọ̀ and pick up àwọn tí wọ́n ta Guinea níbẹ̀. Sunday Igboho will not go to Oshodi market to pick up àwọn tí wọ́n ṣe shoemaker or àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ta ẹran. If you volunteer to join the security security fit àbí kí ni wọ́n pè, then you have to go through some procedures. They will be well trained, which I am not liable to come and tell you that on the screen like this, not in public. Wọ́n kí n gbé wọn fẹ́ni tí ò mọ̀ bọ́yìn
ẹni military ni ṣé ẹni tí ò mọ̀ bọ́ yìí wọ́n lè gbébọn fún ni kò lè fa okú ẹ̀ lẹ́ẹ̀kan kó fa rẹ̀ má ṣubú dànù which tells you pé they will be well trained bóyá wọ́n train wọn lọ́wọ́ gan-an yẹ kán ṣe ti bẹ̀rẹ̀ iṣẹ́ which we will not come here to analyse orí page Yorùbáwùyí gbogbo kọ́kọ́ la máa ń sọ lórí page Yorùbáwùyí there are many things tá máa mú lórí page Yorùbáwùyí táwọn ò ní sọ síta oníbi tí má dàgbà kọjá bàtẹ onírú ọmọ èèyàn lè máa ń gbé fún tí Sunday Igboho bá jẹ́ ọmọ tó le wọ́n á ti palẹ̀ Yorùbá tán lé ní ẹ wá rántí o àwọn army tí wọ́n ń jáde tán ṣe security ẹ wo bí wọ́n ṣe ń pa àwọn army wa kò dẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ tí Tinubu bá sọ̀rọ̀ lẹ́ni nísìn wípé àwọn Boko Haram yìí o a máa eradicate wọn a máa ṣe kinní kan Gumi will come out and be laughing at Tinubu àwọn Fúlàní máa bọ́ta àwọn àti pé know about it is kinní kan bẹ́ẹ̀ Sunday Igboho bá lanu pé lẹ́ni ẹ̀yin Fúlàní ẹ kúrò ní àdúgbò báyìí wọ́n máa kú àbí wọn ò ní kúrò ṣọ́ máa kú àbí wọn ò ní kúrò ládùúgbò yẹn nínú àwọn Fúlàní tó wà ní Nàìjíríà lẹ́ni tó ń jẹ́ gbésùmọ̀mí wọ́n ṣe nínú Sunday Igboho àti Tinubu ta náà bẹ̀rù jù ẹ má ìka máa fi ọ̀tẹ̀ mú gbogbo nǹkan ẹ má ìka máa ṣe gbogbo nǹkan pé ọ̀tẹ̀ àwọn kinní kan àwọn no it is not done ẹ lè jẹ́ military o ẹ̀yin lè jẹ́ military kẹjẹ kẹni banku bá àwọn kan ní dínkù di. ṣé mo lè dáhùn no ẹ dáhùn láti ṣẹ́jú kan tẹ́yìn bá ní banku bá àwọn kan ní dínkù di. 1 minute ok ẹ ṣe ẹ bá gẹ̀ẹ́tì tí mò ń sọ ẹ padà lọ síbi tí mò ń sọ̀rọ̀ náà mi mo ní tán bá máa kó àwọn èèyàn mo sọ fún àwọn tẹ́ ẹ̀ ń wò yìí everybody opportunist náà jẹ́ àwọn tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ pé bóyá kíní kò bí o jẹ́rí ọ̀rọ̀ Sunday Igboho tẹ́ ẹ̀ ń sọ yìí àjọ bẹ̀rẹ̀ kíní lórí Dr. Funmilayo Tini bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ Yorùbá Nation gbogbo àjọ wà nínú ẹ̀ ní títí kan àwọn súnkàn mi ní tí mò ń try àti sọ ẹ̀ ń sọ ń sìn pé bóyá wọ́n ti gádà àwọn èèyàn kan bóyá wọ́n máa ń train wọn mò ń sọ pé kán má gbébọn fún táàtù anyhow kán má lọ máa fi jalè tí mò ń sọ fún yín pé ẹni máa gbébọn you need a basic training láti lo ìbọn ṣé wọn ní training nǹkan tí mò ń sọ fún yín náà ẹni náà lẹsẹ ń sọ ń sìn ṣé wọn ní training wọn kàn déédéé gbébọn lé lọ́wọ́. ibi tí mò ń lọ gangan nìyẹn Ọkọ̀ dédé gbébọn fún wọn. this is what I'm saying mo ní they need to receive basic Bàbá military Provost training. ibi tí nǹkan lọ ń sìn àti táùtù àtọmọ lẹ́yìn gbogbo ló máa gbébọn mọ bí tí nǹkan lọ ń sìn. a ti pariwo kí ní tẹ̀sẹ̀ ń pariwo a ti pariwo ẹ̀ títí ó yìí sì fún yín láàbí fún ó yìí sì fún yín gbàdá pariwo ló máa kí gbébọn ló gbẹ̀yìn bàbá. kí ló dé tán fún wa nígbà tá à ń béèrè fún why. kò wọ́n ní fún yín tẹ́ máa fi gbébọn I'm telling you bí tí nǹkan lọ. Buhari ò lè fún yín gbà tó lóye jáde. ìgbà tí bàbá gan wà ń bẹ̀ ṣé ọdún mẹ́ta tí bàbá ti wà ń bẹ̀. ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ wọn ò ní láti gbé àti táùtù tẹ̀yìn sọ yìí àti ọmọ tó wà nínú garage everybody ló máa gbébọn gbẹ̀yìn. ẹ jọ ẹ bá wa. ẹ̀gbọ́n nǹkan tí it's okay ẹ jẹ́ kẹ́lòmíì máa sọ̀rọ̀ tí mo kàn fẹ́. ẹ kàkà gbé kọ́ lórí a máa ṣí tìkọ̀ kílẹ̀ sí. Hello sister mi ó yẹ gbọ́n sókè lórí fóònù ẹkúṣẹ́ o ẹkúṣẹ́ ìsàn. àwọn èèyàn ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ understand mo kàn fẹ́ hard more ni a máa kọ́kọ́ ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu because tí wọ́n bá folóyè sílẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe so then bàbá olóyè àti Gani Adams wọn ò lè ṣiṣẹ́ papọ̀ because ìtanú yẹn wà ńlẹ̀ then at the end of the day Gani Adams ìgbéraga ẹ̀ kò lè jẹ́ kó lè tẹríba fáwọn ọba láti lè understand then bàbá Tinubu tó tún ti bú gan náà ìyẹn ò lè gbé security fún so Ọlọ́run kó bá wá aṣọ olóyè ní Ọlọ́run kó ṣàánú kó balẹ̀ Yorùbá fún wa ẹ kúṣẹ́ náà ẹ̀gbọ́n wọn appreciate yín God bless ma bye. ẹ ṣé gan ẹ ká tún gbé calls lórí fóònù. àwọn wo ni ọmọ líle náà ló máa ń rán níṣẹ́ tó bá lè. àwọn tó ń pa wọ́n ṣé táùtù kọ́ làwọn èèyàn àwọn tẹ́rọ̀rìsì ẹ wá sọ pé ẹ gbọ́dọ̀ ní train kìíní kan rubbish. àwọn àtàwọn DSS gbogbo àlàyé bẹ́ẹ̀ ṣiṣẹ́ papọ̀. yes wọ́n ní DSS àtàwọn military tó lè gbòòrò gan sọ pé àwọn DSS àtàwọn military àjọ máa ṣiṣẹ́ papọ̀. àwọn sójà àwọn Yorùbá
tó jẹ́ àwọn DSS gbá àwọn ọmọ yẹn àwọn lọ́mọ inú ìlú ọgọgán lọ́mọ inú ẹ ṣeun bàbá wa gbọ́n sókè jàre. èmi nǹkan tí bàbá sọ ni. ẹ ló mà. ẹ lọ ẹgbọ́n sókè sàn. a dára fún yín. àṣẹ o. ẹ ní ṣìṣe ẹ ní ṣìṣe ìrànlọ́wọ́ máa bá yín ṣe àwọn onílẹ̀ máa bá yín ṣe. now nǹkan tí ẹni tó ń sọ nípa pé sójà ló ń bá fún àwọn èèyàn ní ìbọn tó bá lẹ́ni tí Sunday fẹ́ fún ní ìbọn kan tó lè fún wọn ní ìbọn wọn á búra fún wọn pé yàtọ̀ sí nǹkan tá a fẹ́ kẹ́ fi ṣe látàbújá ni mo fi ń sọ̀rọ̀ ṣé ń gbọ́dọ̀ mi báyìí Tinubu mi ò sọ́pọ́tì ẹ̀ ṣùgbọ́n mo sọ́pọ́tì Sunday Igboho. ẹ bá wa like iṣó yìí kó lè bá àwọn ẹ bá wa share fídíò ìkórìn ẹ share fídíò ìkórìn kó ká kó fò opinion sí comment section à ń gbọ́ yín sà. ṣé ń gbọ́dọ̀ mi mọ́ mi. à ń gbọ́ yín sà. Sunday ọmọ ọkọ ni ó mọ̀ àwọn tó fẹ́ gbébọn fún yẹn tó bá fẹ́ gbébọn fún wọn wọ́n gbọ́dọ̀ búra fún wọn pé yàtọ̀ sí pé kẹ́ fi ìbọn yìí dáàbò bo ilẹ̀ Yorùbá ẹ gbọ́dọ̀ fi ìbọn yìí ṣe nǹkan míì tó yàtọ̀ sí yẹn kì í ṣe pé wọ́n kàn gbébọn fún wọn pé wọn ò ní tírèènì wọn wọ́n máa tírèènì wọn lẹ́yìn tírèènì wọn yẹn wọ́n á tún búra fún wọn kì í ṣe iṣẹ́ Sunday nìkan Sunday ní àwọn bàbá lẹ́yìn ó ní àwọn bàbá ń gbẹ́jọ́ Ọlọ́run ní àkọ́kọ́ àwọn onílẹ̀ kejì but àwọn bàbá wá ìwà kọ́ máa sọ̀rọ̀ lórí TikTok pé kinní kọ́ máa gbébọn fún wọn àwọn Haúsá tó ń gbébọn fún ọmọ ékeré màá sẹ́ndì píṣọ̀ yẹn fún yín ọmọ ékeré ọmọ 12 years ẹ̀ gbébọn wọn Fúlàní ó gbébọn dání wọ́n pa àwọn èèyàn nípakúpa ẹni tó sọ pé sójà lóyìn ṣebí bẹ́ẹ̀ náà ti pa àwọn general tó ń sọ̀rọ̀ pé wọ́n wà air training ṣé general wà air training. ẹ sọ̀rọ̀ pẹ̀lú respect ẹ má orí Yorùbá wí ẹjọ́ ẹ má ẹjọ́ má lóde tán fi parí wọn sójà yẹn wọn tó sọ̀rọ̀ sójà yẹn ẹni sùn sẹ́bà ẹni tí mo sọ̀rọ̀ mi ò ní sọmọ kéré mo ti pé ní 50 years má máa sọ̀rọ̀ nǹkan tẹ́ bàbá wa ẹjọ́ ẹ bá wa fi ẹ̀kọ́ lórí pé wípé a fẹ́ dáàbò bo ilẹ̀ Yorùbá ó sọ̀rọ̀ pé kó má gbẹ̀mọ̀ fún wọn. ẹ bá wa lo respect sàn pé I like respect ọmọ bá gbọ́ ẹ má bínú mà àwọn èèyàn mi máa ń bíyàn nù mo respect ẹ Tinubu eléyìí tó ń ṣe yìí a fẹ́ kó dáàbò kó ṣe security tó máa fi dáàbò bo ilẹ̀ Yorùbá gbogbo àwọn àtàwà lájọ egan á lọlé ká kúrò ń bí yìí fún wọn ìpakúpa náà pa àwọn èèyàn àwọn wá pé ká fẹsẹ̀ kan tilé ká fẹsẹ̀ kan tẹlẹ̀ ńlé ẹ̀dẹ̀ sọ pé kó má kó mọ fún wọn ṣé ọkọ náà fẹ́ fi máa jà ní àbẹ́ ọ̀bẹ àbí ńgbà táwọn bá gbébọn dání káwa má gbébọn dání tiwa káwa má fọ àdá jà àbí gíla. ọtán nẹtíwọkì ti lọ because ẹ ti bínú jù lọ kí nẹtíwọkì. àpọ́nlé ṣì ní kán ṣì ń request fún ìbọn tó bá yá ń sìn kò tẹ̀ níṣẹ́ tó máa request anything bọ̀ ilé ń sọ yìí wọ́n ṣe ń request lẹ́yìn àpọ́nlé ní gbogbo èyí tẹ̀yìn sọ pé military kan Ṣèyí Mákindé náà ti sọ tó bá yá kò sẹ́nìtìn kò sẹ́ni tó ríra wọn mọ́ everybody máa gbé nǹkan jáde ní kí lẹ̀ ń sọ yìí. ó máa di woro sí woro anybody àwọn náà tí mo ṣe Ṣèyí Mákindé ti sọ Ṣèyí Mákindé sọ pé tó máa fojú àwọn orí ní 2027 ó láwọn ò lè sọ àbàbá wa ránkàn anybody. ìpọ́n wọn lé náà sì ń torí pé wọ́n Nàìjíríà sì wà díẹ̀ tó bá yẹn sìn gbogbo everything máa break down oníkálukú máa gbé nǹkan jáde olóyè gan ò ní rán wọn mọ́ táwọn boys wọn gangan náà tó máa gbébọn fún wọn. ẹ kú ètò náà ọlọ́ọ̀bá Elédùmarè á wà pẹ̀lú yín. àṣẹ Èdùmàrè. wọn bá wà pẹ̀lú yín kò ní fi sílẹ̀. àṣẹ. ṣe rí ọ̀rọ̀ tí bàbá tó kọ́kọ́ sọ̀rọ̀ ń sọ nípa ọ̀rọ̀ mílítírì àbí nǹkan kan yẹn ó ya èmi lẹ́nu mílítírì mélòó ni àwọn àsáyédọ̀kùbọ̀ ní kó tó gbé èké fún wọn. now ṣé àwọn tó kàkọ́ ń sọ lórí ẹ̀ sí because tó kàkọ́ ń sọ pé ọmọye sójà general mọ̀kọ́ tí mọ̀tírì tí wọ́n ti tó gba general iye general kan ti pa ní Nàìjíríà okay now àwọn tó ń lọ pẹ́ gbé wọn fún nílẹ̀ Yorùbá possibility wà pé bá ṣe pa àwọn sójà yẹn wọ́n lè má lè pa wọ́n bẹ̀ kọ́ sí kọ́ táwọn tí wá ti jẹ. sọ́wọ́n mi yé yí bàbá Tinubu tó sọ pé kí aláyé ṣe kiri ìgbà wọn mọ̀ kan tó ń sọ. ọmọ wọn ti Sunday Igboho. ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ ìlọrọ tó padà wà bẹ́ẹ̀ nìkan ni kó máa ń jọnú àánú ẹ̀ kó máa fa àlàyé lẹ̀ fún wa. àṣẹ. káàbọ̀ àgbọ̀ náà kó gbọ́ kó wà lórí aláyé yẹn gan ni o. àṣẹ. nǹkan tó gbé fún wọn ọ̀tẹ̀ tó wà nílẹ̀ lásán ó ju èèyàn tó nífẹ̀ẹ́ wọn lọ báyìí. confam ni because nǹkan tó gbé pọ̀ kó kékeré but kò sí Elédùmarè tó ti wà pẹ̀lú wọn láti ìbẹ̀rẹ̀ kò ní fi wọ́n sílẹ̀ títí. àṣẹ.
tó máa fi ṣẹ́gun fún wa nílẹ̀ Yorùbá yẹn because ẹsẹ̀ kọ́tà máa lọ máa train kò sẹ́ńtì àwọn tó fẹ́ gbébọn fún wọn ò lè gbébọn fún káfíńtà àbí shoemaker àwọn tó ti ń ṣe security náà máa gbébọn fún àwọn tó ti ń ṣe ọlọ́dẹ nínú gbóná máa gbébọn fún wọ́n kàn ti get more knowledge pẹ̀lú wọn sí ni àwọn yóò tẹ̀ wá torí pé àwọn èèyàn náà fẹ́ tí wọ́n gbébọn fún wọ́n náà fẹ́ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn military àwọn DSS ẹ má wá sórí ètò kẹrẹ àpọ̀ ibi tí a bá tọ̀ sí ní kẹsàn-án pé ètò sí ẹ tàbí wọ́n yẹn ṣẹlẹ̀ ó dàbọ̀. dàbọ̀ má bínú ṣé wàá tún wá fẹ́ di woro sí wo ẹ má yẹ kó dìjà lálẹ́ ìjà rẹ̀ stand up. bàbá náà ti sọnà tẹ́ bá lọ gbọ́ fídíò yẹn Yorùbáwùyí tẹ́ bá lọ gbọ́ fídíò yẹn bàbá náà ti sọ Yorùbáwùyí tẹ́ bá lọ gbọ́ fídíò yẹn bàbá náà ti sọ tẹ́lẹ̀ wọ́n ní pé àwọn fẹ́ẹ́ ṣiṣẹ́ pẹ̀lú àwọn DSS àtàwọn sójà àwọn tó wà ní ilé iṣẹ́ pa. ká lè bá wa dá sétò stand up Sunday Igboho náà ti sọnà. ìṣòro táwa Yorùbá ní náà ni pé ìlara yìí náà ni and tábàdẹ̀ ń sọ̀rọ̀ adẹ̀ tún mọ̀ yọ tán again bàbá máa sọ bẹ́ẹ̀ pé kò sí ìrọ̀kan kan dẹ̀ wá náà kò dára mílítírì ni mo fi sáà sọ̀rọ̀ fún wọn yẹn o. ẹ sọ̀rọ̀ tí kò sí wọn tó kàn yín kàn ẹ sọ tó tẹ́ tó ti yín ni. ok èmi mo fẹ́ ẹ mọ̀ pé wọ́n ti fún mi lórúkọ lórí pláfọ́ọ̀mù yìí mo dẹ̀ láìkí lórúkọ yẹn gan wọ́n ní àǹtí Tinubu kò dẹ̀ máa jẹ́ àǹtí Tinubu ní títí tó bá fi ṣe nǹkan tí mo fẹ́ tó bá kọ̀ tó bá jẹ́ pé báyìí ló ṣe ń ṣe lọ àǹtí ni mo máa jẹ́ fún lẹ́ẹ̀kan bó tún ti padà láti wá ṣiṣẹ́ ọwọ́ mi náà ni ọ̀rọ̀ Tinubu ni mo máa sọ torí òun ni okun ẹ̀mí gbogbo wa báyìí òun ló kù lọ́wọ́ ohunkóhun tó bá ṣe òun nìkan ṣo ló lè ṣe nǹkan tó dẹ̀ máa affect gbogbo wa. bẹ́ẹ̀ èmi tí wọ́n á sọ fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá lè ní nǹkan tèmi ṣì ń rí èmi ò tí ì rí nǹkan kan tí Tinubu fi ṣe tó sì fi wà lẹ́yìn àwọn ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí mi ò wá lè sọ torí mi ò wá lè sọ nípa ọ̀rọ̀ security tó lóun fẹ́ gbé fún olóyè bóyá ó tún ní plan kan lẹ́yìn ẹ̀ but gbogbo nǹkan tó tún fẹ́ sọ pé òun fẹ́ gbé fún olóyè náà gbogbo aṣọ kọ́là ń sá lórùn ni kọ́ló ń dájì mí torí ìtara ẹ̀ náà tún ni torí ó mà ṣe wọ́n ní ká ti bi pẹlẹbẹ ká fi mú ọ̀lẹ jẹ èmi béèrè kan lọ́wọ́ àwọn èèyàn tó máa ń bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olóyè àti Tinubu yìí pé tó bá jẹ́ pé Ṣèyí ọmọ Tinubu òun ni ó dìde fún ìran Tinubu tí Buhari wá wá mo fẹ́ máa pààrọ̀ ìwọ́dẹ̀ wà pé kí n má pààrọ̀ ẹ̀ tó wá lé Ṣèyí lọ sẹ́yìn odi tí Tinubu gẹ́gẹ́ bí bàbá Ṣèyí kó wá padà wá wà lórí ipò gẹ́gẹ́ bó ṣe wà lórí ipò lẹ́nìí ṣó máa sọ fún Ṣèyí pé kó wá support òun kún tó lè free yẹn ni ìbéèrè mi nìyẹn. ẹ bá wa dáhùn sí ìbéèrè wọn bàbá wa 1 minute mọ̀ sàn. torí sọpọ́ọ̀tì tí Ìgbòho tó ń fún Tinubu yìí sọpọ́ọ̀tì tipátipá ni sọpọ́ọ̀tì tipá àjàfi tábà ní sọ̀tọ̀ ọ̀rọ̀ tábà ní sọ ni sọpọ́ọ̀tì tipátipá ló ń fún compulsory support ni ṣe é kó rí bẹ́ẹ̀. wẹ́ èmi ò ní nǹkan tí fẹ́ sọ ọmọ Yorùbá ọmọ máa pè ní gbogbo ìgbà tí bá ti ráyè kì máa sọ Tinubu ò sí fún wa o kò sí fún wa o ohunkóhun tí a bá ní lọ́kàn tí a bá lè ṣe láti fi gba ara wa kì í ṣe pé ká gba ara wa lọ́wọ́ tá a bá wà gan àpá kì í ṣe pé ká gba ara wa lọ́wọ́ Fúlàní bá a ṣe máa gba ara wa lọ́wọ́ Tinubu ni torí tí a bá ní tá a bá ní ká gbé. ẹni sùn lórí fóònù sà. ọ̀rọ̀ mi náà pọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ ẹni sùn sà ẹ round up plan 1 minute ẹ round up 1 minute. torí tá a bá sọ pé àwa ran Yorùbá ní ọ̀tá méjì pé ká gbé kan síwájú èmi ń tèmi ò máa gbé Tinubu síwájú ni bá a ṣe máa gbára wa lọ́wọ́ Tinubu làkọ́kọ́ lọ́wọ́ wa yìí. lọ́dọ̀ tí ọ̀tá tí Tinubu jẹ́ sí Yorùbá ọ̀tá Fúlàní ó kéré sí ti Tinubu jẹ́ sí Yorùbá. 1 minute kí n lè dáhùn question tó ń béèrè lẹ́ẹ̀kan 1 minute ẹ má bá mi wọ 1 minute. èèyàn kan wà lórí fóònù ẹ̀yẹ́kẹ́ tó wà lórí fóònù sọ̀rọ̀ tán náà.
Okay, ẹ jẹ́ kó lọ. Bàbá agbóhùnsókè lórí fóònù sà. Hello, Yorùbá Wuyì, ẹ kálẹ́ o. Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ kú ètò náà. Ẹ ṣé gan ni. Ẹ ti sọ ètò pọ̀ tí mo fẹ́ sọ gan náà nípa máa tọ́ pé àwọn èèyàn ní tout to this and that. Ẹ jẹ́ try. Kẹ fáwọn náà ní yellow card. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ní Ukraine tó ti ń jagun, wọn lọ káwọn graduate àwọn professional sí títì o. Anybody ló gbé kàládá ní o. Any ọlọ́dẹ tá a máa ń ṣe lẹ́kọ̀ọ́ ládùúgbò wa lára lọ ní skul wa tá a máa ń gbé gbègbè dání gbé kiri dání wọn ò ní ẹni tó kàwé àbẹ tó lọ military school ní kó wá dúró sádùúgbò nígbà tó lè máa ń dààmú àdúgbò so ẹjọ bí bẹyìn bàbá wa ṣe ń sọ ọ̀tẹ̀ ẹ jẹ́ ká gba sẹ́gbẹ̀ẹ́ bọ́ọ̀dẹ̀ gba sẹ́gbẹ̀ẹ́ náà ọba ti gbà lọ́rin ọmú Ọ̀yọ́ state nìyẹn gbogbo wa lọ nìyẹn o so àwọn náà dẹ̀ láwọn ti lo 33 years tó má lè bá wa train àwọn èèyàn kò sí problem ẹ ṣe. Ó dà ẹ ṣeun gan. Ẹ ṣe Yorùbá Wuyì 1 minute ẹjọ ẹ jẹ́ n sáré. Ó yá lórí TikTok yẹn. Ẹ ṣe gan ṣe rí ìgbà tí Sunday Igboho wá ẹjọ mọ ìgbà Sunday Igboho wá gbogbo ìgbà tí Sunday Igboho wá tá a fi jọ ń ja Yorùbá Nation yìí was sponsored by Tinubu. Náà kí ló gbé bọ́ọ̀ta nígbà yẹn ni pé Buhari kò fẹ́ fún Tinubu ní ticket ó fẹ́ fún Tambuwa. Buhari Tinubu dẹ̀ sọ fún yín pé èmi mo gbé yín dépò yìí tẹ́ bá kọ̀ tẹ́ bá fún mi màá ní kí Yorùbá lọ. Tẹ́ bá rántí gbogbo gbà yẹn ọ̀rọ̀ tí Sunday Igboho sọ. Irọ́ lélẹ́yìí o. Ẹ ní sùúrù ìyá mi. Tinubu ló organize Yorùbá Nation. Ẹ ní sùúrù ìyá mi ẹ ní sùúrù náà. Ẹ ní sùúrù bí àjọ jà ni ṣé bí mo wà ń bẹ̀. Àdá ń gbọ́ yín bí tẹ̀yìn jà. Brother, ohun tẹ́ bá mọ̀ kẹ́ sọ o. Ẹ ní sùúrù kọ ẹja fún wọn ní 2 minutes. Ẹjọ́ Yorùbá Wuyì ẹ máa ń sọ pé oníkálukú ní. Wọ́n gbọ́dọ̀ gbé evidence jáde. Bẹ́ẹ̀ kàn lè sọ̀rọ̀ báyìí. Ẹja fún wọn ní 2 minutes ẹjọ́ 2 minutes sir. 2 minutes gbé evidence jáde o. Ẹ ká fún wọn 2 minutes sir. Ibi ìlà wà. Ohun tí mo fẹ́ sọ pé wọn ò fẹ́ fún. Kí ni Buhari ṣe fi Ìbàdàn lẹ̀ tó gbé àwọn special forces láti wá arrest Sunday Igboho tí Sunday Igboho fi cross border lọ ẹ gbọ́rọ̀ tí border yẹn sọ lẹ́ẹ̀kan pé so ó dìgbà tó bá support mi kí n tó ṣe so ṣe bí Sunday Igboho náà ló padà wá lẹ́ni agbọ́n tó sọ 1 month ago tó ti wọ cap APC right àwọn kan sọ pé ẹni tó help ẹ ó gbọ́dọ̀ tẹ̀lé fine kò sí problem but ẹ jẹ́ ká máa wo kíní ìbọ̀ ṣé kì í ṣe pé àwọn fẹ́ lòyàn torí ibi tí èèyàn kan fẹ́ dé ohun tó fẹ́ dálẹ̀ yìí ṣé are you using me because I wanted to go for second time is that what you are telling me now pé a fẹ́ set up níbo ló wà for the first time first 4 years tó fi ń pa àwọn ọmọ Yorùbá Yorùbá Wuyì ọ̀rọ̀ àgbà ni a máa pẹ́ ń bì ibo ni ta ni wà for the first 4 years tó fi ń pa ọmọ Yorùbá. Tinubu 4 years ọmọ Yorùbá wọn pa wọn yẹ Yorùbá 4 years kan ló ń lò lọ so kí ló dé ń sìn la ṣe fẹ́ ní pé káwá defend torí pé I'm thinking ṣẹ́rí 27 máa dé ẹni máa wọlé á wọlé but a máa wá rí gbogbo ohun tí mò ń sọ àwọn tán sọ ń sìn pé kán gbébọn lẹ̀ yìí tán bá wọlé náà náà tún máa stop wọn these people are doing for their political admission it's not for Yorùbá ọ̀rọ̀ kan tí bọ́dà yín sọ lẹ́ẹ̀kan mo tẹ̀lé these people are not fighting for us they are fighting for their pockets ntí mò ń sọ fún yín lẹ́ẹ̀kan pé ṣé àwọn arábì máa ń train wa láti lọ bá àwọn tá a fẹ́ jà. ẹ mọ̀ pé ní play2 ní àná àbílẹ̀ ni àwọn sójà Nàìjíríà wọ́n lé wọn dáná sí mọ́tò wọn. àwọn aráàlú lé Nàìjíríà military. láti third Airborne Division bó bọ. kí ló dé wọ́n fi lé wọn. wọn ò trust wọn mọ́ ni. because we no. Nigerian military has been compromised. Nobody to trust wọn mọ́. Jerry, tẹ́ bá sọ pé Nigerian military compromised, ta ni commander in chief. So Tinubu ló máa wá lọ nínú barrack tó bá lọ máa select. Yorùbá Wuyì, kí ni ìtumọ̀ commander in chief ma? Before Buhari left, Boko Haram mélòó ló pè ní ìkàtà Boko Haram. Buhari is a yesterday breakfast. Ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ohun tá à ń béèrè lọ́wọ́ yín ni pé plant mélòó, àwọn igi mélòó ni Buhari ti gbìn, igi Boko Haram mélòó tó ti gbìn sínú military Nigeria. Wọ́n pọ̀ gidi. Tí wọ́n lè ti ń germinate nísìn. Wọ́n pọ̀ gidi. So
Okay, ńgbà tí bàbá wa sọ pé I will recruit 50 million youth. Ẹni mélòó Yorùbá mélòó ni bàbá wa. Ńgbà tá ní chief of defence staff, tá ní chief of army staff lágbájá tó jẹ́ Yorùbá. Àwọn ọmọ lóbú lọ bá ńgbà yẹn pé bàbá wa kó wa sínú army ó ṣàn ni wọn up ni. Àmọ́ story Olúwa. Tẹ́ bá jẹ́ lágbájá, tẹ́ mọ̀ pé àwọn aráàlú yìí tó bá wọnú army, àwọn ni target àwọn Boko Haram tó wọ uniform Nigeria soldier, Nigeria military tó máa pa wọ́n, ṣe máa ká àwọn ọmọ ìlú síbẹ̀. But mommy, these people, they are coming. No, they are bringing them. It's a question. Okay, nígbà tán bá ń kó tiwọn táwa ò rí táwa kó tiwa síbẹ̀. Wọ́n ti overpower wa already. Àwọn tí tẹ́ bá kó síbẹ̀ pípa náà máa pa wọ́n. Kò sí kò tẹ́ fẹ́ ṣe sí. Mommy. About Provost, Nigerian military is compromised. A set of regional military regime. If I sọ pé wọ́n compromise, mo ń béèrè question kan ẹ̀dá mo níta ni commander in chief. Kò gbogbo yẹn pẹ̀lú ẹ̀ tó bá commander in chief. Ó ní commander in chief. Okay, hold on. Nígbà tí Buhari jẹ́ commander in chief, ó kó gbogbo àwọn Fúlàní síbẹ̀. Nígbà tí bàbá ti wá jẹ́ commander in chief, kí ló dé tí o? Àwọn ọmọ Yorùbá ò fẹ́ partake ní Nigerian military. Àwọn ọmọ Yorùbá ò fẹ́ compromise. Sọ pé ká overcome. We are tired of Nigeria. We are tired of it. You set up your own military regime, regional one. Okay, nígbà tó sọ àsìkò tó yẹ kó ṣe é sí. Ṣé kò tí ì sú yín? Ṣé Nàìjíríà ò tí ì sọ èèyàn ọmọ Yorùbá ni? We are tired. Bàbá sísà mi, ṣẹ́rí níjọ́ tẹ ti gbé bàbá ìwọlé ní Yorùbá nation ti kú, ẹ má tanra yín. Kò sẹ́ni tó ń defend Tinubu ṣẹ́rí bàbá yìí bàbá wọlé. defend Tinubu wọlé bàbá. Níjọ́ tẹ ti gbé wọlé ní Yorùbá nation ti kú. ẹ mọ̀ pé ẹni sùúrù ẹ̀ sọ pé Tinubu ló sponsor Yorùbá nation. Ní ìsọpọ̀ sponsor Yorùbá nation. Ẹ ló sponsor Ìgbòho. Wọ́n ní Ìgbòho òun ló sponsor. Báwo ẹ fún wa evidence? Ẹ fún wa evidence. Ẹni Tinubu ló sponsor Ìgbòho lórí Yorùbá nation. Ẹ fún wa evidence. Yorùbá nation tẹ́yìn sọ yẹn ló kú Yorùbá nation original. Kó máa tọwọ́ dà í jẹ̀ṣẹ̀ o. Ṣé ẹ̀ṣọ́ ti pé àmọ́ ìgbà. Kó máa tọwọ́ dà í jẹ̀ṣẹ̀ o. 100% mo sọ pé Yorùbá máa dá dúró. Yorùbá ẹ̀ṣọ́. Kẹ́lómi máa tọ ẹ máa tọ kẹ́lómi máa tọ. 100%. Ṣé ìgbà tí bàbá yẹn bá lọ tán àbí ìgbà tó wà ń bẹ̀? Èmi ò mọ time but mo sọ pé 100%. Moment tó yẹ ká ẹ gbà á. Moment tó yẹ ká gbà kíní Yorùbá wuyẹ jẹ́ àgbé politics ẹgbẹ́. Moment tó yẹ ká gbà kíní òun nígbà tá à ń ṣe ń gbà yẹn. Níjọ́ tí bàbá yìí ti wọlé ẹ lè rí gbà mọ́. Okay, ṣé tó bá wà lọ tán sìn ẹ wá máa bá president tó wà ń bẹ̀ jà pé ẹ fẹ́ gba Yorùbá nation. Ṣé ẹ̀yin lẹ dá wa ni? Ṣé ẹ̀yin lẹ dá dẹ̀ Yorùbá? Àwọn Yorùbá ni ò jẹ́ ká gbà ẹ dẹ̀ mọ̀ wọn tí ò jẹ́ ká gbà ìyá mi ẹ carry on sí. Ẹ gbàgbé pẹ̀ Jerry there's no perfect. Àjọ wà ń bì. There's no perfect time. Ẹ máa sọ pé àlè rí gbà mọ́. You will choose a time and make it perfect. Mami, when the time comes, tó yẹ ká gbà. Bàbá Provost, ìyàwó ọ̀sẹ̀ tó support Tinubu. Mo sọ lórí ètò Dr. Funmi nígbà tá à ń fa kinní pẹ̀lú àwọn Ṣọlá Súnkànmí àjọ wà ní. Mo ní tá a bá fẹ́ gba kinní ẹ má jẹ́ kí bàbá ẹ̀ jẹ́ president. And gbogbo ìgbà yẹn tún lè wò sọ pé ẹ gba kinní fún wa àwa la máa yìnbọn fún yín látẹ̀yìn ẹ lè ṣe president ẹ lè ṣe ẹ ti gbàgbé gbogbo kinní ni. Ṣé Sunday Igboho náà ló di APC? Ṣé ó dúró dè wọ́n kó tó wọgbó? Ó ní mò ń sọ Bàbá Provost security là ń sọ bí. Abuja náà ti wá Abuja they are special forces. Whoever they are. Abuja náà ti wá and kí ni reason tán fi wá ni pé wọ́n rí pé ẹ wo nǹkan tí Sunday Igboho ń kó ẹ wo èrò tó ń gbà tó wọ Ondo tó wọ Àkúrẹ́ tó wọ everywhere. Okay, kí ló dé tó jẹ́ gbà tó ń lọ sí Èkó Lagos rally dọ̀la náà ṣe ẹ wo. Lagos rally kú ọ̀la. Ẹ dúró. Ẹ̀dẹ̀ sọ wípé Tinubu ló sponsor. Olóhùn sponsor ẹ̀. Ṣé bẹ́ẹ̀ lẹ sọ pé Tinubu ló sponsor ọ̀rọ̀ yóò wá dọ̀ bàbá yìí. Mo ní kí ló dé. Tinubu rẹ̀ tún gbà kó tó wá sẹ́kọ̀ọ́ again. Yorùbá wuyẹ kẹ́lómi sọ̀rọ̀ ẹ má jẹ́ ká sọ di kìíní kọ́ kálukú sọ opinion ni. Eléyìí lágbára Tinubu ló sponsor ẹ̀ Tinubu ló ṣe kó wá sẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ ẹ bá wọ́n ní ibi ìlàjọ wà. Ọ̀rọ̀ yín ni kò yé àwa ni ẹ ṣàlàyé fún wa. Ẹ sọ pé Tinubu ló sponsor ẹ̀. Ẹjọ́ 2 minutes lórí fóònù ẹjọ́. Ẹ má wọ́n ní ẹjọ́ yẹn wà lórí fóònù. Ẹ káàbọ̀ sàn. Esma mi ní pẹ́ rárá. Bọ̀tí ẹ̀rọ Yorùbá ẹ jẹ́ ká máa mọ nǹkan tá a máa sọ. Kódà ká máa sọ̀rọ̀ kátàkátà. I'm sorry to say ẹ má bínú àkínbúyàn lórí ètò yìí èmi náà mọ̀ but tá a bá máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa rò dáadáa ká tó sọ. Kò sẹ́ni tí ò mọ̀ pé ọwọ́ Tinubu wà nù àtàkì tó ṣẹlẹ̀ sílé olóyè. Wọ́n yẹ tún sọ pé òun ló tún sponsor. Ṣé understand ni? Ẹ tó wá sọ pé òun ló sponsor ẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé kí ni ìran gbé kiri láìpẹ́ yìí.
tó ń sọ kiri tó ti ń dìjà tá à ń tẹ̀ mọ́ wọn lẹ́nu ẹ̀yin ọmọ Yorùbá tó wá sọ jáde níbo ló ti sponsor yàn tó ti fẹ́ pààyàn òun ló fìyà nísì ṣó ti fowó ẹ̀ lẹ̀ ajé ká máa ro nǹkan tá à ń sọ náà ẹ̀rẹ́ sọ pé wà ní Yorùbá ní Sunday Igboho kò lọ sí business yẹn mọ́ o don't try to insult people. wọ́n ìsọ̀tì yín náà wọ́n ìsọ̀tì yín tó bá ìsọ̀tì pé mi mi nígbà ìsọ̀tì yan kú mi Sunday Igboho kò lọ ṣe business yẹn mọ́ o kò lọ ṣe business yẹn mọ́ o. àjọ ń sọ̀rọ̀ níbí ní gbogbo wa wà. ọmọ Ìgbò náà gbọ́ Yorùbá wọ́n ní ṣe báwọn sọ bẹ́ẹ̀ nígbàdàn tí tó ti sponsor yàn tó dẹ̀ ti fẹ́ pààyàn ẹ̀yin ò mọ̀ pé Tinubu ti ní ọwọ́ tá à ń gbé lọ ó dẹ̀ ti mọ̀ pé òun ló ń kú ní kíní kọ̀ ó ti sọ pé òun ló kọ̀ ó dẹ̀ ti ní ọwọ́ táwọn Yorùbá nation gbé lọ tàn yẹn pé abadá gbogbo ẹ̀rú ni kò ní selection tóun lè fi wọlé ó lọ́wọ́ nù nǹkan tó ṣẹlẹ̀ yìí kí ni sọ fún yín ìgbà tí Tinubu ti jẹ tó ti tẹ Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá mọ́lẹ̀ òun ni ensars yẹn pẹ̀lú kan tó ń ba everybody lẹ́rù ní sítọ́ọ̀lì jáde mọ́ nílẹ̀ Yorùbá tọrọ mọ́ ni wọ́n máa pa ọ́ dànù ni kò sẹ́ni tó máa sọ̀rọ̀ fún wa gbogbo àwọn bàbá tàdé ẹ̀rù kó máa tẹ̀lé wa lẹ́yìn kí ló ṣe ọ̀yọ́ mandate náà ń kọ́ ṣe àwọn ọ̀dẹ̀sán àwọn youth nìkan ni ọlọ́run wọnú ẹ̀ la dúró òun náà fi dàbí pé nǹkan bá ti yàtọ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ní olórí alẹ́ ẹ má jẹ́ sọ nǹkan náà àwọn aládé wa ṣùgbọ́n sọ fún wa wípé Yorùbá ò ṣe jà fún ẹ̀yọ́ ọmọ ẹ lọ ṣe jẹ́jẹ́ Yorùbá ò ṣe jà fún ṣe àwọn ọ̀dẹ̀sán mi bọ́tẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí náà ẹ jẹ́ ká máa mọ nǹkan tá à ń sọ náà ẹlẹ́ka máa mọ nǹkan tá à ń sọ àmì nǹkan tó gbà yìí tó lóye gbà yìí náà ọpọlọ ni tí ilẹ̀ bọ̀ ọba kọ́kọ́ tòrò náà pé ká kọ́kọ́ dílé wa mú ná with security wise ká sọ pé a fẹ́ gbégun dìde wọ́n máa wọlé gbogbo àwọn tó ń gọ̀kadà yìí kíní ni wọ́n gbogbo àwọn tó wà láàrin wa yìí Fúlàní ni wọ́n ìkọ́lẹ̀ wà lára wọn tó máa gbé jáde àwọn oníkọ̀ọ̀kan tó máa gbé jáde bọ̀ tó bá kọ́kọ́ ṣe security ilẹ̀ wa nísì ìyẹn la máa fi lé wọn síwájú ná ìyẹn la máa kọ́kọ́ fi lé wọn síwájú ná ilẹ̀ wa bá dúró nísì tí security wa dúró nísì àwọn gógó máa ti kọ́kọ́ méré àwọn gógó máa ti rójú ara wa báyìí àwọn ló kù ká tó ṣe wá béèrè wọn náà kíní kò tí ì ṣe kíní ò ń béèrè ikú tó pa bàbá ẹ má bínú o ẹ pa mi bóyá show mi next month owó ló kà kú máa fi máa wọlé o mo ló pa báyìí wọlé Yorùbá nation tá à ń ṣe ìgbà ní Sunday kan náà join ní Yorùbá nation 2021 nìyà sáwọn bàbá akínbá Adébánjá Akíntóyè àwọn dáàdì wa ṣé wọn ti ṣe lọ tẹ́lẹ̀ ni ṣé bí bínú aró tilé ló jẹ́ kí Sunday náà dé Sunday ò jà fún Yorùbá nation àkùrì mẹ́bà ẹ̀ ṣàṣẹ pẹ̀lú kòtò ìbínú bàbá tó kọlà yìí. ní gángan bàbá tó pa ní gángan. tó pa ní gángan kí lorúkọ bàbá tó pa ní gángan yìí. Aborode yẹ́rọ pẹ̀lú Aborode. Sunday ò sílé Sunday Igboho ò sílé gbà yẹn ó travel ó dé padà lóní tókè tó bá ti di independence ẹ jẹ́ ká jáde káàdọ̀ ìṣeré gbogbo wọn wá ó dẹ̀ èmi máa jáde o máa jáde láàrin ilé mi o máa rìn dé títì máa padà sílé mi kọ́ lè mọ̀ pé mi náà fẹ́ òun wọn ibẹ̀ ní gbogbo ẹ kíní ẹ ti dìde lọ́lọ́run ti gbé wọ̀ pé ọmọ ó máa ṣe jù yín lọ. security tẹ̀ ló dìde fún kì í pé security ni náà Yorùbá lè kọ́ lóye dìde fún security ló dìde fún bàtú wá di pé wá worse ló wá ní ok tí ẹ bá wà ká defend ara wa ẹ jẹ́ ká dá dúró. kúkú máa lọ ṣé tí o mọ̀ náà ọkọ àti ìyàwó máa jà ẹ lọ sí pé ẹ bá wà parí ẹ. ìjà tó yẹ pé gbogbo àwọn sẹ́nẹ́tọ̀ yẹn wọ́n lọ ti dìmọ̀ pọ̀ ni bó ṣe máa paná Yorùbá nation káwọn lè wọlé ṣùgbọ́n lè ti wọlé ní tí wọ́n ti ń kówó jẹ gbogbo nǹkan tó ń plan nìyẹn káwọn lè wọlé ni sẹ́nẹ́tọ̀ olótẹ̀lé wa kò sí kankan wọ́n dìde ìṣe hàn wá báyìí nípa àwọn òtẹ̀lé wa. ẹ fi wọn ojú everybody máa kúkú padà bó ojú gbogbo wa máa padà bó ni. 2027 yà mọ̀ kọ́tà ń ṣe ẹ má rò pé àwọn kọ́tà ń ṣe Yorùbá nation òkú ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ láéláé. Yorùbá nation ò ní kú láéláé if you believe Yorùbá nation ò ní kú ẹ bá wa kọ́ sí comment section pé Yorùbá nation ò ní kú o. question lèmi lè ṣe nígbà tó bá parí ọdún mẹ́rin yẹn tán òun mo ṣe ń béèrè pé jà láàbù. kókó máa sọ Fúlàní máa sọ èdè Fúlàní náà kó mọ̀ pé ẹ ṣe Yorùbá mọ́. ó dà ẹ ṣe ń gan bàbá wa thank you ó ti ń kọjá yìí ẹ ṣe ń gan. ń kọjá yìí. so bàbá wa ara ń kan gbogbo everybody. no ìyá mi ara ń kan everybody tí mò ń sọ ni pé àwọn kan sọ pé tí bàbá bá wọlé àwọn kan sọ pé tí bàbá bá wọlé ìgbà yẹn la máa gba Yorùbá nation gbogbo yìí. nǹkan táwọn sọ bí níyàwó sọ yẹn. nǹkan táwọn sọ bí ikọ̀ yẹn ẹni Tinubu ló sponsor Sunday Igboho ẹ̀tọ́ ní ilé ọ̀dọ́ sẹ́kọ̀ọ́ ṣe kínní kan Tinubu ò tún jẹ́ kí wọ́n wá síbẹ̀. Sunday Igboho máa fi ẹ̀mí ẹ̀ ta káyìtì. ìgbà wo la fẹ́ gbà ń sìn
ṣé ńgbà tó bá kú kò sẹ́ni tó mọ̀ ọ́ àwa positive ká máa gbà á. ìjọ tí revolution máa ṣẹlẹ̀ ní Nepal kò sẹ́ni tó mọ̀. revolution yàtọ̀ sí independent man. It's just the same thing. It's the same. One thing will lead to another. Jọ́dá Burkina Faso máa bọ́ lọ́wọ́ France. Tí tó máa dífá fún France pé France o Burkina Faso wọ́n máa bọ́ lọ́wọ́ yín o lẹ́ni yìí o France máa ní pé kókó fàyẹn kó lẹ̀. Yorùbá máa bọ́ lọ́wọ́ Nàìjíríà lẹ́ ń sọ yẹn. That is it. Yes. A máa bọ́ láṣẹ Elédùmarè. Ó máa dàbí àlá ni. Kí ni déètì ènìyàn ní kọ́ ni 20. Kẹ́yẹ́ mọ̀ pé gbogbo nǹkan ló ṣẹlẹ̀ ní pé nǹkan tó ń ṣàwọn èèyàn ní pé 2026 Yorùbá wù. Nǹkan tó ń ṣàwọn Yorùbá wù yò. Nǹkan tó ń ṣọ̀pọ̀lọpọ̀ èèyàn ní pé ẹ rí i pé Sunday ò sọ̀rọ̀ bàbá ò sọ̀rọ̀. Ṣùgbọ́n wọ́n fẹ́ máa gbọ́ bí ó ṣe ń lọ lábẹ́lẹ̀. Ó yé bẹ́ẹ̀ ni ìsìnkú ọmọ jáde nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ mọ bí fíìmù yẹn ṣe wá pé gbogbo nǹkan táwọn ilé ìsọjà rẹ kò sí ìkọ̀sọ́ náà bẹ́ẹ̀. Ẹ̀wọ̀n kó tó wá gbà bàbá náà ẹni tẹ́ ń bú mi pé mo sọ̀rọ̀ jù kò dẹ̀ sọ̀rọ̀ mọ́ nísìnyí. Ẹ fi ń kọ́ mi lẹ́kọ̀ọ́ náà ni mi ò bínú sí yín. Ṣèbéyàn ni Dúpẹ́ Onítìrì tó dé Bóyá bẹ́ẹ̀ ní ìsìn jẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ tẹ́bà tí gbé sórí social media. Jẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà tí gbé sórí social media. Ẹlòmíì fẹ́ máa jẹ́ kó mọ bó ṣe ń lọ lábẹ́lẹ̀. Nǹkan táwọn kí ni kókó nǹkan táwọn ilé gan ṣe. Àmọ́ kókó wọn. Àmọ́ bó ṣe ń lọ gan. Security la need nsìn kí bàbá kan launch irú ẹkùn kan gbé àwọn ayé ti wà lẹ̀. nǹkan tá a need sí nìyẹn. nǹkan tá a need nìyẹn. lóòdì ìṣeré kan bí àwọn tí wọn ò gbọ́ ẹni. ẹ gbé nǹkan gidi fáwọn èèyàn. ẹ̀ka ìwọ́nú mi kì í wọ́nú ẹni. Yorùbá wuyò ẹ mọ̀ pé bàbá náà dẹ̀ sọ kan pé wọ́n nígbà tán sọ̀rọ̀ security yẹn wọ́n wò pé eré ni ń pé ta ni wọn ò lè gbé ó ní ṣùgbọ́n pé ìgbà tán wà lọ́n yẹ̀ wò táwọn náà ti ń rìn sí pé kíní ti ń dò tó tọ́ mà ní. ló ti di pé wọ́n ní gbogbo wọn ti kọ́kọ́ wò pé wọ́n nígbà táwọn ní eré ni kò lè ṣeé ṣe láyé ṣùgbọ́n gbà náà ti wáyé pé kíní máa ti ń dò tọ́ lóòótọ́ ó ti ń dò títọ́ lóòótọ́ wọ́n sì wò pé irọ́ o wọ́n ní ṣùgbọ́n pé àtẹni tó ń sọ ẹni tẹ́ bá ní mò ń sọ̀rọ̀ jù ẹni tí sọ pé Sunday gbogbo èèyàn kọ́ ló máa nífẹ̀ẹ́ yàn gbogbo wa náà rẹ wa lájọ jẹ ẹni tó nífẹ̀ẹ́ yàn lẹ́yìn tó bá dọ̀la a nífẹ̀ẹ́ wa lọ́la. ẹ ṣe Yorùbá Wuyì lórúkọ mi ayé làgbà bẹ̀rẹ̀ ìbò jẹ́ if you are coming across my page for the first time I am the one and only Akalolo of Yorùbá land adáwọn ọlẹ ìbomọ tó jẹ ọmọ lórí ètò òkúlójì abẹ́rẹ́ ní ọmọ tí ò ṣe é parọ́ ẹ jọ torí Ọlọ́run ẹ ti subscribe to YouTube Yorùbá Wuyì ẹ ti follow wa ẹ ti like show yìí ẹ ti for opinion yìí sí comment section àwọn ọmọ wà ńlẹ̀ o àwọn Àṣàkẹ́ tí wọn ò gbọ́ anything wọn ò gbọ́ nánà wọn ò lóbi ìṣeré kàmbíà wọn ò gbọ́ nǹkan kan ẹ jẹ́ kó wọn approve ẹ̀ tán a máa defend ilẹ̀ wa we need security first we will defend we will protect we will guard our land. I can't wait. ẹ tó bá tó pé òun ya wèrè ó máa mọ̀ pé òun tó bá tó pé òun ò gbádùn nílẹ̀ Yorùbá a ní àwọn èèyàn tó pé wọ́n ń lo dágà wọ́n wà on medication wọn ò gbọ́ nǹkan kan wọ́n ti gé tí wọn létí wọ́n ti di wọn ò gbọ́ nánà. Yorùbá Wuyì mo fẹ́ ṣàdúrà kan kẹ́ ẹ tó lọ ẹ bá wa ṣe. Kẹ́ rí àdúrà tí mo fẹ́ ṣe security tán náà fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe pé wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá yìí tí bàbá yìí bá wá padà wọlé tó bá stop security yẹn gbogbo àwọn tó gbè lẹ́yìn bàbá yẹn ò ní kúrè. tó bá jẹ́ pé wọ́n fẹ́ lòyàn láti lọ síbi tán fẹ́ lọ wọ́n wá dé ipò yẹn tán wọ́n sún ẹ̀ wọ́n in kíní tí ń ṣẹlẹ̀ ó wá di pé wọn ò. tẹ́ bá jẹ́ Sunday Igboho sàkílẹ̀ máa ṣe. tẹ́ bá jẹ́ Sunday Igboho ká ní Tinubu fún Sunday Igboho ní ẹ̀yìn Sunday Igboho kó wá fún ní option pé máa fi ẹ́ lẹ̀ kó máa lọ kó kúò lẹ́yìn odi kó dẹ̀ follow mi àbí kó wà lẹ́yìn odi for life kí lẹ máa ṣe. Mami condition ti wà ńbẹ̀ máa wà lẹ́yìn odi for life. lẹ́yìn odi for life. Yes, because Tinubu kan wà lẹ́yìn odi condition ó ti fi condition. ẹ ní sùúrù náà ẹ ní sùúrù. kí n tẹ̀lé ẹ ṣé ó ti tẹ̀lé náà. ẹ ní sùúrù náà ìgbà tí Sunday Igboho wà lẹ́yìn odi ẹjọ́ èlú gangan lẹ fún ìyàwó àtàwọn ọmọ ẹ̀fọwọ́ school. ìyá mi Germany ní family ẹ wà ọ̀rọ̀ yẹn kọ́ là ń sọ ẹ sọ sí pé tó bá jẹ́ èmi màámi ó ti gbà ń sìn lẹ fún ìyàwó àtàwọn kò sí bóyá mo fún àwọn ọmọ ẹ wà nílùú òyìnbó wọn wà ní Germany. ìlú òyìnbó yẹn ọmọ lọ he oúnjẹ ní títì ni ṣé títì tí mò ń sọ ṣé ní Germany ṣé oúnjẹ ní sùúrù náà ní Germany ọmọ ha oúnjẹ sí títì. èyí tí mò ń sọ màámi mi ò fún wọn lówó sọ pé mo fún wọn lówó. ní Germany Sunday Igboho làwọn ní yunifásitì
Okay, so ó tẹ̀lé Tinubu lè fún lówó ń sìn lẹ́ ń sọ. Tinubu ò ní fún lówó, ó ti fi dà máa ṣe business ẹ̀. No, kò ṣe business yìí, ó join APC ni o kò ṣe business. Ǹjẹ́ ṣé mo ń bẹ̀ lọ́wọ́ yìí. Ó join APC ni o kò ṣe business. Mo tẹ̀ bẹ̀ lọ tó ẹ pẹ́yìn ní Sunday Igboho, ẹ lè máa wà lẹ́yìn odi for life. Ẹ máa fi fẹ́ wà lẹ́yìn odi for life. Ṣé mo pé àwọn Yorùbá tí Sunday Igboho ń jà fún yìí, wọ́n ti fẹ́ ka gbogbo property Sunday Igboho tán. Mami, ṣé Sunday Igboho tó ń jà fún mú sọ ń sìn ṣe ó ń jà fún àǹsìn àbó wà pẹ̀lú APC ẹ̀ dá mi lóhùn. Security náà ló sì ń jà fún. Kò ṣe London ṣe ọ̀sẹ̀ independent person àbí London APC. Is independent. Àwọn APC náà fẹ́ approve ẹ̀ fún. Ìyẹn máa gba contract ni. The same APC tí bàbá wa yìí tó ń lead lọ́wọ́ yìí. Yes. Ìyá mi mo ti ṣàdúrà lẹ́ẹ̀kan. Mi sọ pé anybody tó bá máa wọlé but tó bá jẹ́ pé wọ́n fẹ́ lo àyínìke láti débi tán fẹ́ lọ náà dá ọ̀rọ̀ security ilẹ̀ wọ́n máa gbọ́ ọmọ wọn sí ẹ lọ kọ́lẹ̀. Bàbá wa tani ká dìbò fún ní 2027. Mami mi mọ̀ pé mi ń ṣolóṣèlú. No, mo kàn at least 2027 ṣá máa dìbò. A máa dìbò bẹ́ẹ̀ mi ò ń ṣolóṣèlú. So tálẹ̀ yín okay èmi náà kì í campaign fún mi campaign for anybody lórí page Yorùbá Wuyì. Mo kàn fẹ́ bèèrè lọ́wọ́ yín pé okay at least 2027 tani mo lè sọ fún mo Yorùbá pé mo Yorùbá lọ tẹ̀lé lágbájá. Ṣòwòrẹ́ Àtíkù Òbí tani mo lè sọ pé kán tẹ̀lé. Tán bá ní pé ká force pé òkè ó di dandan wọ́n force pé dandan o a gbọ́dọ̀ dìbò màá mú Ṣòwòrẹ́. Okay ṣó ti yé ẹ̀yin náà ẹ̀gbọ́n Ṣòwòrẹ́ náà sọ pé Sunday Igboho pé Tinubu ló sponsor ẹ̀. ẹ̀gbọ́n Ṣòwòrẹ́ ẹni sùn ẹ̀gbọ́n Ṣòwòrẹ́ sọ pé Sunday Igboho pé Tinubu ló sponsor ẹ̀ àwọn náà nominate Ṣòwòrẹ́ nísìn àwọn náà ní Tinubu ló sponsor Ṣòwòrẹ́ ṣùgbọ́n last very dark man padà gbé àṣírí jáde bí Ṣòwòrẹ́ ṣe ń gbowó lọ́wọ́ Tinubu. It's okay náà òun ò tí ì sí nínú gbogbo àwọn tẹ́ sọ yìí wọ́n ti ṣèjọba. tó ti kí ní ọmọ Yorùbá ìdán kìí yẹ ó ti yé wa ó ti yé wa ṣebí ìlàjọ wa a máa padà wá sí ètò ó ti yé wa sà bàbá wa ó ti yé wa gan ẹ ṣé gan thank you sir adúpẹ́ sà ọ̀rọ̀ yìí ti yé wa. Ó ti yé yí ìyá mi ẹ̀yin lẹ bèrè kò dẹ̀ tí kò tí gbà kò tí rí gbogbo wọn tẹ́ dárúkọ yìí wọ́n ti wà ń bẹ̀ àti mọ̀bí tán dé àti mọ̀bí tán lọ ká ní ká fún ẹlòmíì láyè kò tí gbà kò tí rí tó ti ń ṣe kò débẹ̀ rí. Ṣòwòrẹ́ tí ò sì gbà kò tí tó ń ṣò hatred lọ́tún ló sì fún wa nílẹ̀ Yorùbá. Ṣòwòrẹ́ tó bá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá báyìí kó náà ṣe Ṣòwòrẹ́ máa dìbò f'Àtíkù. Ṣòwòrẹ́ ò tí gbà kò tí rí ṣùgbọ́n kò sọ̀rọ̀ rẹ nípa ilẹ̀ Yorùbá rí. Ẹ̀yin náà lẹ béèrè pé tí n bá fẹ́ dìbò. Òun náà ni mo sọ fún yín pé Ṣòwòrẹ́. Ọpẹ́ mo sọ pé èmi ò ń ṣe olóṣèlú ní tèmi sọ ni pé àwọn security tó fẹ́ ṣe. Àní bàbá wa ẹni sùn Ṣòwòrẹ́ ò tí gbé àpótí ríṣẹ̀ kò contest ríṣẹ̀ àmọ́ Ṣòwòrẹ́ nípa ilẹ̀ Yorùbá ó ètì wa bí ìgbẹ́ ni. Ẹ bá sọ bẹ́ẹ̀ bá ṣe èmi ò sọ pé ó ètì o. Kò bó ṣèbí Ṣòwòrẹ́ ó máa ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Mi ò lè sọ pé ó ètì. Gbogbo kí ni politics ni mami politics ni gbogbo nǹkan tèmi sọ ni pé orí security ilé mi wà fún tó bá jẹ́ pé èèyàn kan ń dá kíní ilẹ̀ láti. àní Ṣòwòrẹ́ sọ pé òun kì í ṣọmọ Yorùbá ṣé ẹ̀gbọ́n pé òun kì í ṣọmọ Yorùbá ni. bóyá ó fagbó bẹ́rì nígbà. ó ti sọ ó lóun ìsọmọ Yorùbá Ṣòwòrẹ́ sọ nìyẹn ó lè sọmọ Yorùbá. bóyá water side ó fagbó bẹ́rì nígbà yẹn ṣó mu gbóngbà yẹn tó sọ pé òun kì í ṣọmọ Yorùbá ni àbẹ́ ìlẹ́fẹ́ pé èèyàn náà òun kì í ṣọmọ Yorùbá ṣé ìlẹ́fẹ́ ti sí Yorùbá ni. Ṣòwòrẹ́ Ọmọyẹlé bóyá ọmọ water side ló dẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Olóhùn kì í ṣọmọ Yorùbá wọ́n ní Tinubu wọn lọ́mọ kínní kan ní Tinubu sọ pé ọmọ Yorùbá lòun ó kè ṣe wọ́n sọ pé òun kì í ṣọmọ Yorùbá nísìn ṣé ká máa support ẹ̀ tó lóun kì í ṣọmọ Yorùbá ni. Yorùbá Wuyì mi ò ìdájí province lèmi fi gòkè mi ò ní ìdẹ́gbọ̀n ọ̀fẹ́ gòkè láyé ẹ̀jẹ̀ sáré pé question for ọ̀dà ní province. Ìrágbìjì ló ti wá Ìrágbìjì. Yorùbá Wuyì ẹjọ́ mo fẹ́ sáré pé question for ọ̀dà dì ní ṣe yìí tẹ́lẹ̀ mi fi gòkè nítorí dádì mo fi gòkè ṣe yìí. Daddy Provost mo mọ̀ yìí èmi àti yìí ti sọ̀rọ̀ lẹ́ǹkan ẹ̀ka lẹ́sà àgbáyé àdálẹ́sà ẹgbàáyé àdálẹ́sà ẹ̀sà sẹ́ni ìgbà tí ẹ sọ̀rọ̀ kan tó mú mi gòkè ní pé nítorí ìgbà tí ẹ sọ̀rọ̀ military ṣe yìí pé wọ́n ń gbé security fún individual àbí any other person tó bá jọ̀rọ̀ military ẹ correct ṣùgbọ́n because ṣẹ́ni èmi náà military ni mí mo dẹ̀ ṣe ń serve kí ẹ̀ ń tó lè jẹ́ sergeant nínú military ìlú òyìnbó kẹ́mọ́ kí èèyàn ti báṣẹ́ débì kan ni so ìkọ́ tèmi wà ní fi agree pẹ̀lú yìí ni sà ni pé tẹ́bùmọ̀ mọ̀ bóyá ti gbọ́n pọ̀ group Rangnov military group àbí Blackwater
ṣòye ìsà sà ṣe mọ̀ pé àwọn tó bẹ̀rẹ̀ náà ó lè jẹ́ retired military o but èèyàn kan ló bẹ̀rẹ̀ security group ẹ̀ wọ́n ń ṣe national kìlókè military wọ́n ń force ṣe national armed forces yes wọ́n dẹ̀ gbé fún wọn ni so Yorùbáwùyí wá throw question kan sí yìí ń pé Ìgbòho náà ní security force ni ẹ sà tábà like yàn ká mọ̀ ká like yàn ṣòye ìsà ṣùgbọ́n gbà tí Yorùbáwùyí wá sọ fún yín ẹ wá ní ó máa ń pẹ́ tó bá kó bọ̀ fún wọn máa lọ kó fún wọn nígbà wọn ọmọ olè kan lọ́ máa mo kó ní fún ká má àwọn kó fún àwọn tout. okay bóyá mo gbọ́ yín wrong. Ẹni àwọn ọmọ olè o ẹ dákun àwọn ọmọ olè. Mo ní kó má bọ́ sọ́wọ́ àwọn tout lọ́mọ olè náà mo ní kó má bọ́ sọ́wọ́ àwọn tout kan àwọn ọmọ olè sọ bẹ́ẹ̀. Mo ní kó má bọ́ sí wọn lọ́wọ́ mi ò kọ́rọ̀ mi jẹ. nítorí ẹ̀ mi fi gòkè sá. Ọlá tí mò ń sọ if you say you are a military personnel tí mò ń sọ ni pé individual ò lè dédé gbébọn dání láì mọ̀ ọ́ lò. Yes, sir. Ṣùgbọ́n ẹ sà bọ́ ẹ mọ̀ ká fún yín ní scenario kan sà wọ́n fún yín scenario kan sà ẹ mọ̀ ní US ní gbogbo UI sà ṣòye sà ṣe mọ̀ káwọn individual ní ìbọn lọ́wọ́ gbogbo wọn ló ní ìbọn lọ́wọ́. And just to protect themselves that is a second amendment. Exactly so tó ọmọ Yorùbá náà bá ní ìbọn lọ́wọ́ tá a bá protect ara wa kò sí nǹkan tó wrong bẹ́ẹ̀ gbé olóyè pọ̀ wọn yọjọ́. Ó yàtọ̀ sí security tán fẹ́ set up tó bá fẹ́ ní firearm tó bá gba license wọn ò fún anybody ló ní right láti gba firearm license but ilé ìtàn wọn fẹ́ set up group security láti tackle àwọn ajétùmọ̀ní ìyẹn lèmi sọ pé àwọn tán máa ṣiṣẹ́ yẹn they need to have at least basic. They will surely have it sir because olóyè tí gọ́ọ̀mẹ̀ntì gbé iṣẹ́ yẹn fún. àwọn kan sọ pé kò need wọ́n kàn gbé fún wọn bẹ́ẹ̀ kó ń kálukú. kò sẹ́ tó sọ bẹ́ẹ̀. Tásọ fún yín ni pé at least ọmọ atréènì wọn lè lọ́kọ̀ àwọn bàbá ẹlẹ́wọ̀n lọ́jà. Basic báwo náà ṣe ń fire báwo náà ṣe ń kíkì báwo náà ṣe ń lòdù gan how do you load your magazine. ọmọ atréènì wọn náà wọ́n tréènì wọn lọ́wọ́ gan-an yẹ kó ti bẹ̀rẹ̀ iṣẹ́. nǹkan tó dáa ní profit ìsọjọ́ yóò yé mi ṣùgbọ́n bóyá wọ́n ṣe kùtẹ̀ àti wọ́t tí wọ́n lò ló ń bí àwọn èèyàn nú ẹ̀sà bóyá àwọn wọ́t tí wọ́n lò kó ń pè wọ́n ní tout olè yẹn ló ń bí àwọn èèyàn nú. mo ní kó má bọ́ fáwọn olè ìbọn yẹn má lọ bọ́ sọ́wọ́ àwọn tout mo tún sọ. But sir, ẹ wá tí wọ́n mọ̀ kọ́ tèmi tí wàá fẹ́ sọ fún yín sir as a military man ẹ mọ̀ kó ní nǹkan tí à ń pè ní intel's ẹ make our statement kan ní lórí line tó yẹ pé number one sorry as a military man èèyàn kí sorry sir àwọn èèyàn make a wrong statement there because you don't have the intel's pé wọ́n fún olóyè Sunday Igboho lówó àbí tí Tinubu ti fún lówó tó yẹ pé òun ló ń sponsor and you make that's a false narration sorry to say because you don't make accusation when you don't have evidence. So intelligent gathering in the military sir. So but when you are saying all this I was really disappointed because I spoke to you on your platform once and I'm so happy with you the way we spoke the other day. But this but I want give an accusation and show you ó bà mí nú jẹ́. Inke abi mo ṣe like daddy yìí sí. Ọmọ Ṣòwòrẹ́dẹ̀ ni wọ́n Ṣòwòrẹ́dẹ̀. So yeah sir. So sir ẹjọ́ torí ọlọ́mọ correct yìí sir. No. Ẹjọ́ sir. Sir. So yeah sir nítorí ẹjọ́ torí jọ ní ẹjọ́. Ọlá you don't need to change my opinion. It's not no, your opinion. That's not an opinion. That's an accusation, sir. That's an accusation, not opinion. Ọ̀rọ̀ yẹn ò dáa tọ́ ọ̀rọ̀ yẹn ò dáa. Ìṣòwòrẹ́ náà kẹ́mi jábà jàmbá tó sọ bẹ́ẹ̀ nìyẹn ọ̀rọ̀ òṣìṣòwòrẹ́ náà sọ jáde lẹ́nu rẹ̀. Ọ̀rọ̀ yẹn ò dáa rárá tọ́. Èmi ní kò lóye. Exactly. It's almost like if I have to accuse this with Mr. No, we can't do anything, sir. What do you want to do about that? I don't have an evidence. I can't say that. Okay, so you don't have the evidence. You have the evidence. I urge you to give your opinion, okay, and leave mine. So my opinion. Because I have to be against your opinion. For you to accuse somebody that you don't have any evidence of. And you say you call yourself a military. I have my children is a military. I have 2 boys in Navy. That's good. Someone is at the door. Yorùbá ni ọ̀tá Yorùbá ni máa yẹ ọ̀tá Yorùbá ni ọ̀tá wa ni máa yẹ. Orí ìyá ẹ ló burú. No, ẹ má ṣe pé ẹ jọ. Ó láti jẹ́ Fúlàní ni ọmọ Fúlàní ni.